It's all dream, it's all dress, but I
Hallelujah. Let's appreciate the choir for that sound check. We are starting the program now. Let's start the video. Sorry for the stand handing behind the schedule. Ògo ni fún Baba, ògo ni fún Ọmọ, ògo ni fún Ẹ̀mí Mímọ́, bí ó ti wà láti ti kọ́ ṣe, ó bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo, ayé ànípẹ̀kun. Àmín. We're starting with the opening hymn, singing hymn 694. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa. Shall we bow down our heads to pray? In honoring her for a life well spent. The Bible says, you are just and faithful to forgive and to cleanse all unrighteousness. Whatever and which area we have sinned against you as a church, as an individual, we ask that you will forgive us our sins in the name of Jesus. The Bible says no one can receive anything except it is given from above. We ask that in this wiki, Christian wiki, we want you in our midst, we want your intimacy. We want you to dwell among us. Please do so for us in the name of Jesus. From the beginning of the service to the end, we want to see your mighty hand. And more so, let your light, your perpetual light, let it shine upon your daughter, so that your name will be more glorified in the name of Jesus. Thank you for answers prayer. For in Jesus' name we are praying. Àdúrà Olúwa Bàbá wa tí ń bẹ lọ́run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run.
fún wa lójoojọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì, torí ìjọba ní tìrẹ, agbára ní tìrẹ, ògo ní tìrẹ láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a jókòó nígbà tá ó tẹ̀síwájú nínú àwọn àṣàyàn orin. We shall proceed in our hymns. I'll be taking hymn 774. Mímọ́ ni Jésù Kristi, gbàdúrà wa olóore. By singing hymn 158. Jésù olùgbọ̀wọ́ mi.
tẹ̀síwájú láti kọ orin hymn 580 nígbà tí fèrè Olúwa yóò dún. To our feet, we implore Venerable Superior Evangelist Akoso to lead us in prayer of thanksgiving. Jehovah, Jésus Christ, Michael mímọ́, Ọlọ́run tí ọpẹ́ àti ìtọ́sí, àníṣàdúpẹ́ fún ìgbé ayé pàtàkì tí ọmọ rẹ̀ lò nínú Kristi. Kì í wá ṣe wípé ó dààmú ẹnikẹ́ni, kò dààmú ọmọ, kò dààmú ẹ̀gbọ́n, kò dààmú àbúrò, kò dààmú ìjọ Sìlẹ́síà ní àpapọ̀, ṣùgbọ́n ó sùn nínú Olúwa. Ògo ni bí Jésù lókè ọ̀run. Kì í wá ṣe pé à ń wá òkú ẹ̀ tàbí ó pọ̀wọ́ àdàmúdé wípé láti sin òkú gan máa di wàhálà. Gbogbo ẹni Ọlọ́run ṣe pẹ̀lú ààyè ọpẹ́. Ẹ tá bá ní pé ká máa kà, pàápàá jùlọ ẹni tó bá mọ̀ ọ́nú rò á mọ̀ ọpẹ́ dá. Ẹlòmí lè máa rò pé àwọn ọmọdé yìí kò tó wa lọ́jọ́ orí, ṣùgbọ́n ó ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ wo àyíká, ẹ wo ọ̀tún, ẹ wo òsì. Ẹlòmí bàbá àgbàlagbà 100 ó lé
ó tún kọjá bẹ́ẹ̀ tipátipá la rí àwọn èèyàn tá a sin òkú náà ṣùgbọ́n tí ọmọ rẹ̀ ó fi ògo hàn fún dáadáa ìgbé ayé rere tí onígbàgbọ́ tó lò àríṣà ìpariwo aleluya ògo rẹ̀ Jésù lókè ọ̀run bàbá gbọpẹ́ gbàyìn wa àríṣà dúpẹ́ fún ìrìn àjò gbogbo àwọn tó ti rìn àjò láti nǹkan bí ìjẹta wá sí ìlú Ìmẹ̀kọ àwọn láti òkè òkun àti Nàìjíríà àti African countries gbogbo ń wá wọn débi láti àlàáfíà kí wá ṣe mímọ̀ ṣe bí kò ṣe ìrọ̀fẹ́ Ọlọ́run ẹlòmíì ò lè wá kí wá ṣe pé àìsówó àlàáfíà gan ò gbé kódà ẹlòmíì kò rí àyè nítorí pé kò ṣeé ṣe fún àwa wà bí láyọ̀ àti àlàáfíà fún ara wa lẹ́ẹ̀kan sí ògo ní fún Jésù lókè ọ̀run nítorí pé a farahàn bí ọlọ́pẹ́ òun bí ọpẹ́ òun bí ayọ̀ má jẹ́ kó tán láàrin wa ní ti àwọn ọmọ tó fi sílẹ̀ Olúwa dá àmọ́ náà sí ní ti ìjọ Ọlọ́run má ṣe fi wá sílẹ̀ ìdílé bàbá wa ẹni ọwọ́ jùlọ olùdásílẹ̀ káàkiri àgbáyé ìjọ Mọ́tì Kristi látọ̀run wá Reverend Pastor Founder SBJ Oshoffa àfìdílé náà lé ọ lọ́wọ́ ní àsìkò yìí ẹjọ́ òun bí ọpẹ́ òun bí ayọ̀ má jẹ́ kó tán ní ìdílé yẹn nínú ìjọ Celestial ní àpapọ̀ òun ayọ̀ báyìí má jẹ́ kó tán láàrin wa nítorí pé ìdí tí a fi ń ka ohun ayọ̀ ni pé bẹ́ẹ̀ ni a ò wá ìránṣẹ́ ìkáàkiri kì í wá ṣe pé a ò lè rí òkú ẹ̀sìn kì í wá ṣe pé àtúndọ̀ ń jágbà lọ́wọ́ àwọn babaláwo àbí àwọn aláwo wọ́n jọ ń bá wa dùn kò sí nǹkan tó jọ gbogbo ẹlẹ́ lọ́ọ́ ṣe pẹ̀lú ayọ̀pẹ́ lẹ́ẹ̀kan sí gbọ̀pẹ́ báyìí wá bí a máa ṣe ohun gbogbo lónìí àti ọ̀la àti Sunday Olúwa gbàkóso adúpẹ́pẹ́ ti ṣe nǹkan tá a sọ Jésù Olúwa wa. ẹ jẹ́ kí a jókòó a ó tẹ̀síwájú nínú àwọn àṣàyàn orin nígbà tí a ó máa kọ orin 649 àánú rẹ bàbá wa ohun ayé asán.
by singing hymn 523. Ó ti mú bàbá ló ń ṣiṣẹ́ rẹ̀. Tẹ̀síwájú láti kọ orin 554 bàbá kàmí mọ́ ọ. Yeah.
stand to our feet. We are going to 3 members prayer. I will also know àdúrà ènìyàn mẹ́ta. Ẹni àkọ́kọ́ evangelist Ìgbẹ́kẹ̀lé Jeremiah. Máa gbàdúrà fún Ìgbẹ́kẹ̀lé Jeremiah. Gbàdúrà fún àánú Ọlọ́run, fún olóògbé, ìdáríjì ẹ̀ṣẹ̀ àti fún ìdílé. We shall pray for forgiveness of sin and God's mercy for the deceased. While the female senior elder sister Ọmọ Ààrẹ, senior elder sister Ọmọ Ààrẹ, she pray for protection over the children, the families, and the church, also for long life for the children and family. Ó gbàdúrà fún ààbò lórí àwọn ọmọ àti ìdílé, ẹni ẹ̀mí gígùn àti àlàáfíà fún àwọn ọmọ àti ìdílé bákan náà. While the third person, one of our father, Venerable Supreme Evangelist Kasali, we pray for God's abiding presence for the families and the church. Ó gbàdúrà fún oore ọ̀fẹ́ Ọlọ́run tí ìfarahàn Ọlọ́run kó máa wà títí, kó máa bá ìjọ gbé àti ìdílé àti orí kọ̀ọ̀kan. Prayer as directed. The first person, Evangelist Ìgbẹ́kẹ̀lé Jeremiah. Is he around? Jehovah, Jésù Kristi, Michael mímọ́, ọmọ wa àti Ọlọ́run wa, òwò àdúpẹ́ ohun aláyọ̀ àdìlógo. Adúpẹ́ bí tẹ́ tí mú wa bọ̀, adúpẹ́ bí tẹ́ mú wa dé. Adúpẹ́ bí tẹ́ mú wa lọ lórí àyànfẹ́ yín, ọmọ yín tẹ́ pèsè okùn àyà yín, ẹgbẹ́ ọgbẹ́ wa, bàbá ẹgbẹ́ yẹn wa. Láti wákàtí yìí lọ, gbogbo ohun tí a ó ṣe ní orúkọ Jésù ẹ̀jẹ̀ kó jẹ́ ìrọ̀rùn fún wa. Ìwájú tí ọmọ yín dojúkọ ní orúkọ Jésù ẹ ṣe lọ́nà fún Ẹlẹ́dàá. Àwa tó fi sílẹ̀ gẹ́gẹ́ bí ìdílé, ẹ̀gbọ́n, àbúrò, ọkọ àti oríkọ̀ọ̀kan àti gẹ́gẹ́ bí ìjọ ní orúkọ Jésù ẹ wà pẹ̀lú Ẹlẹ́dàá. Ẹ ṣàdáàbò lórí wa. Àmín. Ẹ má ṣe kọ̀ wá sílẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín. The female senior elder sister Ọmọ Ààrẹ. Any media by default. Ẹ jẹ́ kí obìnrin mi gbà. Okay. Jehovah, Jésù Kristi, Michael, sí Ọlọ́run. Adúpẹ́ aláyọ̀ àdìgbòkò. Adúpẹ́ ìgbà tí ó wọlé. Adúpẹ́ lórí ọmọ yín, Deborah Oshoffa. Nítorí pé ó wù nínú àánú yín ni ẹ mú lọ sí okùn àyà yín ní àkókò yìí. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ láyé tí ẹ̀yin Ọlọ́run tí ẹ kò mọ̀ nípa ẹ̀. Olúwa ẹgbọ̀pẹ́ ẹgbẹ̀gbà yín wa. Ẹni nínú ohun gbogbo kí a máa fi ọpẹ́ fún yín. Ìyẹn ni a fi mú ọpẹ́ wá lọ́jọ́ òní. Bó tilẹ̀ jẹ́ pé ó dùn wá tọkàntọkàn, ṣùgbọ́n ó mú ẹ̀yin Ọlọ́run jù wá lọ. Bàbá mímọ́ ẹgbọ̀pẹ́ ẹgbẹ̀gbà yín wa. Ẹ̀yin ni ọba ti ń ṣe aláàbò lórí àwọn àyànfẹ́. Àgbé ìdílé náà lẹ́yìn lọ́wọ́, àgbé àwọn ọmọ, àwọn èso, àgbé ẹbí lẹ́yìn lọ́wọ́. Ọlọ́run Oshoffa, ẹ sọ̀kalẹ̀ kẹ́ wá fi ààbò yín bò wọ́n. Ẹ fi ààbò yín bò ìdílé náà. Ẹ fi ààbò yín bò ìjọ Ọlọ́run alágbára. Ó gbàdúrà gbogbo yòówù tó lè fẹ́ dìde sí àwọn èso yìí. Ilẹ̀ kó ńlá ló kó gbé wọn mì ní orúkọ Jésù Kristi. Ọlọ́run
ọlọ́run Ọ̀ṣọ́fà mo gbàdúrà gbogbo àwọn èso yìí wọ́n ṣe àṣeyọrí wọ́n ṣe àṣeyege gbogbo nǹkan tí ìyàwó ò lè dúró ṣe fún wọn ẹ̀yin ọlọ́run ní ọ̀nà àrà ní ọ̀nà ìyanu ẹ̀yin yóò ṣe fún àwọn ọmọ yìí àní wọ́n ò lu àlùyọ láyé. Oh, they will be great in Jesus' name. No evil is permitted around them. No weapon fashioned against them shall prosper in the mighty name of Jesus. I soak them in the blood of Jesus. The blood of Jesus shall undertake for them. In the mighty name of Jesus. Ẹ̀rù ò ní bá àwọn ọmọ yìí. Ẹ̀rù ò ní bá ìdílé náà. Ọlọ́run ò dẹ̀ ní ṣe ní tẹ̀lé-tẹ̀lé. Olúwa ẹ ṣé torí tí ẹ ti gbọ́. Àwa yóò máa yìn yín. Àgbẹ̀ gbogbo àwọn ọkàn tó wá fún program yìí lé yín lọ́wọ́. Nígbà tí a bá ṣe ohun gbogbo tó lábẹ́ òfin yìí, Ọlọ́run Ọ̀ṣọ́fà ẹ mú wa délé láyọ̀. A ò ní rí ogun accident, a ò ní rí ogun armed robbery, a ní rí ogun Fúlàní herdsmen. In the mighty name of Jesus, Olúwa ẹ ṣeun torí tẹ́ ti gbọ́. Àwa yóò máa yin yìí, àwa yóò máa gbé yín ga láì àti láíláí. Jehovah, Jésù Kristi, Holy Michael, Ọlọ́run ìgbà àti àkókò, olórí ọ̀fẹ́ jùlọ, ọba tó mọ àwọn àyànfẹ́ ní ìgbà tó tọ́ láti pè wọ́n sí ọ̀dọ̀ rẹ. Ìjẹ́nu wákàtí Ọlọ́run á gbé ọmọ ẹ síwájú rẹ. Bàbá bá wa tẹ́ sáfẹ́fẹ́ rere. Gbogbo ìgbà tó ti lò láyé Ọlọ́run lórúkọ ẹ̀jẹ̀ Jésù má jẹ́ ó jẹ́ asán. A ti kọ́ àti sọ oore nípa ìránṣẹ́ rẹ ọmọ rẹ Deborah tó pèsè okun àyà rẹ olórí ọ̀fẹ́ jùlọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo iṣẹ́ yẹn tó ṣe lórúkọ Jésù má jẹ́ ojú ọ̀rọ̀dọ̀ rẹ ní orúkọ ẹ̀jẹ̀ Jésù olúwọlé bàbá abúlé ní Ọ̀ṣọ́fà bí a ti máa ṣe ohun gbogbo lọ láti òní àti ọ̀la aburú kan má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa nígbà táwọn parí tí ń ṣe ìránṣẹ́ yìí tí ó bọ̀ ní ọ̀dọ̀ rẹ tó ní kálukú yóò máa padà sí ilé rẹ̀ lórúkọ Jésù ogun ásídẹ́ǹtì má jẹ́ ó jẹ́ tiwa bàbá má ṣe ní àkúfà wọn á fi ilẹ̀ bàbá wa Ọ̀ṣọ́fà lé ọ lọ́wọ́ ọba tó ń di ni mo ti kì í padà má padà lẹ́yìn wọn bàbá má fi wọn sílẹ̀ àwọn ọmọ tó fi sílẹ̀ lórúkọ Jésù dáàbò rẹ bò wọ́n ibi kan ò ní ṣe wọ́n àìsàn kan ò ní ṣe wọ́n lórúkọ Jésù kò ní jẹ́ àkúfà nílé Ọ̀ṣọ́fà ó béèrè fún àánú rẹ láti òkè wá lẹ́yìn tá à ń ṣe gbogbo tán ìrì àánú rẹ kó ṣẹlẹ̀ wa lórí ògo ni forúkọ yín lókè wa Jésù Kristi Olúwa wa. May we please be seated. A ó tẹ̀síwájú nípa orin àṣàyàn náà hymn 207 dùrù wúrà ń ké tọ̀tàn. Oh
continue by singing hymn 283. Ẹ wo gbogbo aráyé ohùn ẹlẹ́dàá yìí. tẹ̀síwájú láti kọ orin 233 ìjọ mímọ́ ẹ̀túrẹ́dì.
Leader Tomiwa Agere. Leader Tomiwa Agere. Then in English, then while Super Evangelist Melvin Oshoffa will be taking it in French. Noted. Bien-aimés dans le Seigneur, écoutons à présent la lecture de cette circonstance qui est tirée de Ecclésiaste 3. Ecclésiaste 3, 1 à 9. Ecclésiaste 3, 1 à 9. Il y a un temps pour tout, un temps pour toutes choses sous les cieux, un temps pour naître et un temps pour mourir, un temps pour planter et un temps pour arracher ce qui a été planté, un temps pour tuer et un temps pour guérir, un temps pour abattre et un temps pour bâtir, un temps pour pleurer et un temps pour rire, un temps pour se lamenter et un temps pour danser, un temps pour lancer, un temps pour embrasser, un temps pour s'éloigner des embrassements, un temps pour chercher et un temps pour perdre, un temps pour garder et un temps pour jeter, un temps pour déchirer et un temps pour coudre, un temps pour se taire et un temps pour parler, un temps pour aimer et un temps pour haïr, un temps pour la guerre et un temps pour la paix. Quel avantage celui qui travaille retient-il de sa peine? Merci. The only Bible text for the ongoing service of song in honor of our mother, hero and mentor, prophetess Deborah Oshoffa is taken from the book of Ecclesiastes chapter 3. I'll be reading from verse 1 to verse 9. Ecclesiastes chapter 3, verse 1 to verse 9. I read in English. To everything there is a season and a time to every purpose under the heaven. A time to be born and a time to die. A time to plant and a time to pluck off that which is planted. A time to kill and a time to heal. A time to break down and a time to build up. And a time to laugh. A time to mourn and a time to dance. A time to cast away stones and a time to gather stones together. A time to embrace and a time to refrain from embracing. A time to get and a time to lose. A time to keep and a time to cast away. A time to reign and a time to sow. A time to keep silent and a time to speak. A time to love and a time to hate. A time of war and a time of peace. The last verse. What profit hath he that worketh? Him that wherein he laboureth. This ends the reading. May the Lord bless the soul of our mother. In Yoruba, Super Evangelist Oshoffa. Ẹ̀kọ́ fún ẹ̀sìn àìsùn onígbàgbọ́ fún màmá wa, àǹtí wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, prophetess Deborah
Bọ́lá Ṣeré Oshoffa la mú jáde nínú ìwé oníwàásù ẹsẹ̀ kẹta orí kẹta ẹsẹ̀ kínní títí dé ìkẹsàn-án. Oníwàásù orí kẹta ìkínní dé ìkẹsàn-án. Olúkúlùkù ohun lè àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run, ìgbà bíbí ni àti ìgbà kíkú, ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn, ìgbà pípa àti ìgbà ìmúláradá, ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́, ìgbà sísọkún àti ìgbà rírẹ̀rín, ìgbà ṣíṣọ̀fọ̀ àti ìgbà jíjó, ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkó òkúta jọ, ìgbà fífọwọ́kóni mọ́ra àti ìgbà fífàsẹ́yìn ní fífọwọ́kóni mọ́ra, ìgbà wíwárí àti ìgbà sísọnù, ìgbà pípamọ́ àti ìgbà ṣíṣàtì, ìgbà fífọ́, ìgbà dídákẹ́ àti ìgbà fífọhùn, ìgbà fífẹ́ àti ìgbà kíkórìíra, ìgbà ogun àti ìgbà àlàáfíà. Ẹsẹ̀ tí ó kẹ́yìn, èrè kí ni ẹni tí ń ṣiṣẹ́ nínú èyí tí ó ń ṣe làálàá. Báyìí ni a parí ẹ̀kọ́ náà. Olúwa kò ní jẹ́ kí èyí jẹ́ òkú àkúfà. Ẹ jẹ́ ká dìde dúró. Gloria. Sit down for the announcement taken by Superior Evangelist Olajuwon Johnson. Hallelujah. French language. Brother Toby, please. Brother Toby, Brother Toby. Hallelujah. Hallelujah. Àwa ọmọ Ọlọ́run, hallelujah. Àwa tá a gbàgbọ́ wípé we are celebrating a life well spent.
ó yẹ kí hallelujah wa yẹn lè ranlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Mo ní hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àtòrè ọ̀fẹ́ tí gbogbo wa rí gbà. Pàtàkì fún ìrìn àjò aláyọ̀ tọ́lọ́run mú wa rìn. Gbogbo àwa tá a wá láti òkèèrè, láti ìtòsí, láti Èkó, Ìbàdàn, láti Benin, Amẹ́ríkà, South Africa, UK, diaspora. A dúpẹ́ wípé Olúwa mú wa gúnlẹ̀ sí ilẹ̀ alààyè yìí. A dúpẹ́ wípé a ò rógun ìtàjẹ̀sílẹ̀ lójú ọ̀nà. A dúpẹ́ wípé ibi ò ṣẹnikẹ́ni lójú ọ̀nà. Ògo ni fún Jésù lókè ọ̀run. Nous saluons tout le monde ici au nom de l'Éternel Dieu Tout-Puissant pour cette dernier hommage à notre sœur, prophète, maman. Ce soir, nous vous saluons, nous vous souhaitons, soyez les bienvenus ici présents. Vous tous qui êtes venus de la diaspora, du Bénin, de partout dans le monde, nous vous saluons au nom de notre Seigneur Jésus-Christ. À ń dúpẹ́ lórí ìgbé ayé màmá wa, ẹni tó sùn nínú Olúwa tí gbogbo wa torí ẹ̀ péjọpọ̀ sílùú Ìmẹ̀kọ yìí, wípé ó kú sínú ìgbàgbọ́, ó kú sílé aláwo, ó kú síbi tá a lè sọ wípé bí báyìí ló kú sí. Ó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ nínú ìgbàgbọ́, ó sì parí ẹ̀ sínú ìgbàgbọ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Nous rendrons grâce à l'âme de notre sœur ce soir. Nous rendrons vraiment gloire à l'Éternel, car c'est une servante. Elle est née dans l'œuvre de Dieu et elle a encore terminé dans l'œuvre de Dieu. Nous remercions vraiment l'Éternel pour l'âme de notre sœur. Bákan náà kí àwọn bàbá wa olùṣọ́ àgùntàn àgbà pátápátá fún Celestial káàkiri àgbáyé. Bàbá wa Reverend Pastor Emmanuel Mobina Friday Oshoffa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Ọlọ́run pariwo hallelujah kan. Nous passons par ici pour saluer notre papa, le dirigeant de Deneba, notre papa, le pasteur révérend EMF Oshoffa. Et notre papa a demandé de crier route Alléluia pour pouvoir le saluer pour tout ce qu'il fait pour la femme. Bákan náà a kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin àgbààgbà níwájú. Pàtàkì bàbá wa most superior evangelist Emo Ajao, the pastor representative. Bàbá ẹ káàbọ̀ sà. Nous remercions les devanciers ici présents, spécialement notre papa, Mos évangéliste M.O. Ajao, qui est le représentant du pasteur ici présent. Bákan náà kí àwọn bàbá wa Venerable Super Evangelist Kuti, Venerable Super Evangelist Ayọ̀délé, Venerable Super Evangelist Alon. Bákan náà kí gbogbo ẹ̀yin bàbá nígun mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ti wá. Tá ò lè dárúkọ tó torí èrò pọ̀. A gbàdúrà wípé láyọ̀ lẹ débí, láyọ̀ náà lẹ máa padà sí ìletò yín. Nous allons aussi profiter pour saluer les papas qui suivent. Papa Talon, ainsi que les rôles devanciers de 4 points cardinaux de cette Deneba. Nous vous remercions, nous vous saluons, soyez les bienvenus. Bákan náà a kí gbogbo ìdílé olóògbé, pàtàkì gbogbo àwọn ẹ̀gbọ́n àbúrò títí dórí àwọn ọmọ àwọn ọ̀rẹ́ ẹbí àti ará. A gbàdúrà wípé lórúkọ Jésù kò ní jẹ́ àkúfà láàrin wa. Nous profitons aussi pour saluer la famille, les enfants, les sœurs, les frères, les neveux, nièces, et notre devancier prie pour que ceci ne se reproduise plus jamais dans la famille au nom de l'Éternel. Ní agbára Ọlọ́run, ká tó tẹ̀síwájú kí àwọn bàbá wa
àkọ́bí bàbá wa àgbà òsì pẹ̀lú gbogbo àwọn ènìyàn wọn láti ìlú Benin wọ́n wà níbí ẹ jẹ́ ká dìde kó pariwo hallelujah ńlá kan fún Ọlọ́run. De la même manière, nous profitons aussi pour saluer la présence de notre papa, le fils aîné du révérend feu papa Agba aussi, qui est ici présent avec nous, avec toute la délégation du Bénin et aussi les membres de la famille Agba aussi. Et notre papa demande à ce qu'on crie Alléluia pour pouvoir montrer la gloire de l'Éternel sur eux. Ẹ jẹ́ ká fetí sí bí ètò ti ọ̀la ṣe máa lọ fún ìsìnkú. Ní agbára Ọlọ́run gbogbo wa ó péjọpọ̀ sí gbàgede yìí lọ́la ní dédé aago 10 òwúrọ̀. Aago 10. Ceci est le programme de demain pour l'inhumation. Demain à 10h, nous serons ici présents, 10h00. Bí a bá bẹ̀rẹ̀ ètò yìí ní aago 10, Olúwa yóò gbà fún wa tó bá máa fi di aago 12, ohun gbogbo yóò máa parí. Bó bá di aago 1, gbogbo ọkọ̀ tó wá wọ́n máa padà sí ìletò wọn. Departure time 1 p.m. Comme nous venons de l'annoncer, quand nous aurons commencé à 10h demain sharp, nous allons le terminer à midi, à 12h00. Et au plus à 13h, chacun pourra commencer par prendre la route. Fún ètò tí ìsìnkú ọ̀la àwọn bàbá wa nínú Olúwa, Venerable Superior Evangelist KS Adéyínká àwọn ni oníwàásù. Pour le programme de demain, pour l'enterrement, notre prêcheur est papa Adéyínká qui serait celui qui va nous faire la prédication demain. Tí ó bá di on the 19th oṣù yìí ní agbára Olúwa ní ìlú Port Novo, ẹ̀sìn pàtàkì wà fún olóògbé torí ìjọ yẹn ni ó jẹ́ ọjọ́ 9. Ẹ̀sìn pàtàkì wà ní ìlú Port Novo ní ilé bàbá wa bàbá Oshoffa ní ìlú Port Novo ní on the 19th. Le 19 avril de ce mois, il y aura une culte du 8e jour qui se célébrera à Port Novo au Bénin, dans la maison du prophète Papa Oshoffa à Port Novo au Bénin. Tí ó bá di on the 20th tó fọ́ ọjọ́ Saturday, ẹ̀sìn ìjọ mẹ́jọ ta pè ní 8-day service ó máa wáyé ní St. Jonas City de Oshoffa ní Cotonou. Après la veillée du prière du 8e jour, le 21 avril, il y aura une culte, une messe d'action de grâce qui sera effectuée sur la paroisse de Saint-Jonas, cité de Oshoffa, à Cotonou, à Bandanda. Gbogbo àwọn kọmitì ní ká kí gbogbo ìdílé Oshoffa gidigidi. Wọ́n ní ká kí wa púpọ̀. Wọ́n láwọn dúpọ̀ orí ọ̀fẹ́ tí ẹ fi fún àwọn láti jẹ́ alágbàtà iṣẹ́ yìí. Wọ́n ní orí ọ̀fẹ́ ńlá ló jẹ́ pàtàkì ìbẹ̀rẹ̀ láti orí alága wọn. Wọ́n ní ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìdílé Oshoffa. Nous ne passons pas ici le comité d'organisation de la fête funèbre de notre maman. Demande à ce qu'on remercie surtout la famille de Oshoffa de les avoir fait appel pour pouvoir participer à cet grand événement, à cette grande cérémonie de notre défunte maman, de les avoir choisis pour pouvoir faire ceci vraiment qui tient à les remercier beaucoup davantage. Wọ́n ní bàbá parí ètò ẹ̀sìn yìí a máa tún jókòó torí pé àwọn olórin ní gbogbo èdè wọ́n fẹ́ fi orin aláyọ̀ láti fi sin arẹwà délé.
Après la veillée de prière, il y aura différents chants qui sont aussi présents, qui vont nous réjouir avec différents morceaux, différents sons, différentes louanges pour pouvoir louer l'Éternel pour le dernier jour de notre maman Arewa. Òpin ìfilọ̀ fún ìgbà kan náà tí ó bá kù a ó máa gbọ́ bí ẹ̀sìn náà ṣe lọ ẹ ṣé. Ceci est la fin de notre annonce. S'il y a encore d'autres, nous venons vous le faire part. Alléluia. Alléluia. Ẹ jẹ́ ká kí alléluia dáadáa o. Without much ado, we are going to observe the tribute, and àwọn orúkọ wọ́n ti kọ orúkọ wá síbí tí a fẹ́ tẹ̀lé. Please, sometimes I was born, now I can see. Ìṣẹ́jú méjì péré a fẹ́ kí a tẹ̀lé àwọn tí wọ́n ti sọ fún wa torí iṣẹ́ ṣì pọ̀ tá a fẹ́ ṣe. Lẹ́yìn tribute yẹn, orin àṣàyàn kékeré kan wà láti àwọn central tí wọ́n máa kọ. Thereafter, we will listen to the sermon. The first person on the list here is Venerable Super Evangelist Jacob Oshoffa. And the next person is Super Evangelist Kayode Oshoffa. Then we have Sister Bolanle Oshoffa. Then we have Prophet Paul Oshoffa. Then we have Cape Elder Sister Anna Badamoshi. Then we have Venerable Super Evangelist Aso. We have Mother in Celestia Ebon Enahoro. Then we have Super Evangelist Babalola Olushola. Then we have Mother in Celestia Princess Olupo Konla Oshibanjo. We have Venerable Super Evangelist Femi Obinyo. Then we have Leader Tomiwa, the son of the disease. Then the last person on the list here is Assistant Venerable Super Evangelist Benjamin Oshoffa. Please, Ejeki, as you have called, please let's adhere to the time, 2 minutes. So the first person, Venerable Super Evangelist Jacob Oshoffa. Let's listen to the tributes from him. Hallelujah.